Kí ló dé tó ń fi ibi mẹ́ta pa mí? Jọ sọ fún mi, ìjọ́ wo ló dé inú ilé tó bá oúnjẹ nílẹ̀? Tí nǹkan tí mo bá ṣe tí ó bá ti tẹ́ ẹ lọ́rùn, tí o ò lè gbà mọ́ra, you can also fight for divorce. Corporate pictures gbé jáde sinimá titun àìmọ́ni. Ignorance sinimá titun àìmọ́ni. Ṣé òun rí olórí orí pop jáde? Àìmọ́ni ìdá tó bá àpọ̀ jẹ́ o. Take care of yourself now. What did you just say? À ń gbọ́ ọ̀rọ̀ máa di ẹ̀ lọ́wọ́ ẹ̀kú. Ó ní wọn ò jẹ́ kó òun rí àkìtàn lọ́jẹ̀. Gbàgbé yẹn jàre yẹn ọ̀rọ̀ máa di ẹ. Ṣé mi jọ ọ̀rọ̀ máa di ẹ mo rí? Mo jọ lójú ti ẹni. Èmi gangan ní àṣà tó ń gbé ọ̀rọ̀ máa di ẹ. Ignorance. Ogun tó gbóná girigiri nínú ilé. Tit for tat, fire for fire, brimstone, chaos. Ẹ̀gbọ́n ta ló jẹ̀bi ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán? Ọkọ ni àbíyàwó ẹ̀ tó ń ké lóhùn rárá gbogbo ìgbà. Múyìwá Adémọ́lá ọ̀rẹ́ ọkọ. Ṣé peacemaker ni àbí intruder? Dùn mí nínú ó ti love ẹ gan-an. And pẹ̀lú rate tọmọbìnrin fi love ẹ tó o bá lọ drop ẹ sílẹ̀ bẹ́ẹ̀ yẹn ó lè drop dead. Ṣé mi wá tó wá fa wàhálà mi síra mi lọ́rùn báyìí? Sinimá titun àìmọ́ni. Ignorance. The intrigues. Action-packed movie ni. Like you don't know what is wrong with you. You don't know what you're talking about. Are you mad? Are you insane? Why are you so heartless? Full of suspense ni. Another blockbuster. Written and produced by John Miloju Olumbe, the producer of Ọ̀rẹ́. Bukola Adeniyi, Mr. Creativity ló tún direct eléyìí. Ó kọjá bẹ́ẹ̀. Starring Múyìwá Adémọ́lá, John Miloju Olumbe, Bukola Awoyemi, Tóyọ̀sí Adésọ̀yà, Jùwọ́n Adéwùmí, Kẹ́hìndé Abímbọ́lá Adéròjú, Sunny Ali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun àìmọ́ni. Ignorance. Buy, watch and bow. I am very sorry.